gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Saturday October 4 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣe Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣe Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo ṣèbà jónílọ, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Ní pàtàkì jùlọ tí ẹ bá ṣe share rẹ̀ sí ní àwọn social media tí à ń post rẹ̀ sí bíi Facebook, bíi TikTok, tòun ti YouTube, wá ṣe recognize rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan gidi tí ó ń jẹ́ àǹfààní fáwọn ènìyàn. Àwọn náà recognize fídíò wa, wọ́n recognize page wa ń pè nǹkan gidi ló ṣe ń bí, àwọn náà máa bá wa gbé káàkiri. Ẹ dákun dábọ̀, ẹ bá wa share rẹ̀. Tẹ́ bá lọ share fídíò yìí rárá tí ènìyàn púpọ̀ ò bá share fídíò yìí rárá, àwọn tó jẹ́ aláṣẹ Facebook ní, YouTube ní, tòun ti TikTok, wọ́n máa wò níwò pé fídíò náà kì í ṣe ògidì, tàbí kí wọ́n wò níwò pé kò ń ṣe ohun tí àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí. Fún ìdí èyí wọ́n lè padà restrict rẹ̀ tàbí kí ó ṣàkóbá fún péjì wa ní ọjọ́ iwájú. Ẹ dákun dábẹ́ máa bá wa share fídíò wa. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanranyan Aries tàbí láàrin March 21 sí April 20, tí ẹ bá wà nínú ìbáṣepọ̀ kan pẹ̀lú ẹni tó jù yín lọ lọ́jọ́ orí, bóyá ìbáṣepọ̀ ṣiṣẹ́ ni tàbí ti ìfẹ́, ó ṣeéṣe kí tension díẹ̀ fẹ́ wáyé láàrin yín lọ́jọ́ tòní o. Pàápàá tó bá ṣe pé ẹ wà nínú struggle kan látijọ́ mẹ́ta, lọ́jọ́ tòní ó dára kẹ́ wá bẹ́ẹ̀ fẹ́ settle gbogbo struggle náà, ẹ settle rẹ̀ pátápátá kó má sí wàhálà rárá. Ẹ negotiate lọ́nà tó máa gbà bí ìrọ̀rùn. Kẹ́ wá tún kíyèsára lọ́jọ́ tòní pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín o. Ẹ má ṣe sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni. Pàápàá ẹ má sọ̀rọ̀ àsọjù ní àwùjọ káwùjọ àbí ibikíbi tí ẹ bá wà. Bẹ́ẹ̀ sì ni kí ẹ ronú jinlẹ̀ dáadáa ṣáájú kẹ́ tó sọ̀rọ̀, kí ọ̀rọ̀ náà má bàa tún wá dá yánpọnyánrin sílẹ̀ débi pé ẹ wá padà fẹ́ regret rẹ̀ tó sì tún lè fẹ́ bí ìjà. Kẹ́ kíyèsára lénìí, ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn ènìyàn. Ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ wà determine. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ wá jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, lénìí ó ṣeéṣe kí ìmọ̀lára yín lágbára púpọ̀ tó sì jẹ́ pé ó ṣeéṣe kí ẹ fẹ́ ní mood swing bákan, bóyá nǹkan kan tó ti ṣẹlẹ̀ látijọ́ mẹ́ta, ohun ló wà lọ́kàn yín tó ń bí ìbínú, tó ń bí kẹ́ wà frustrated lénìí. Ṣùgbọ́n kẹ́ rí dájú pé ẹ bínú àbíjù, ẹ lè train ara yín. Ẹ má ṣe wu ìwà èyí tí ó tọ́ àbí sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí ẹni tó ṣe pé ó jẹ́ alásùnmọ́ yín kankan rárá, kó má bàa da àárín yín rú, kó má bàa bí kí àwọn ènìyàn tó rọ̀gbà yín ká kí wọ́n máa wò níwò ń pé lágbájá yìí kò ṣeé súnmọ́ rárá. Ẹ jẹ́ á jìnnà sí lọ́jọ́ tòní. Ẹ fẹ̀lẹ̀ ṣe, ẹ sọ̀rọ̀ tẹ́ máa sọ fáwọn ènìyàn, ẹ gbà láfíà láàyè, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Ẹ sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín kí ó lágbára jù yín lọ lénìí. Ó ṣeéṣe kí argument kan tún wá fẹ́ wáyé tó lè lékenkà láàrin aago 3 ọ̀sán sí aago 4 ọ̀sán o. Ẹ kíyèsára lákòókò náà. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín tí ń ṣe lucky colour fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ó ṣeéṣe lénìí kí ẹ jókòó, kí ẹ máa wòye síbi tẹ́ ti ń bọ̀, ibi tẹ́ dé dúró àti bí ẹ fẹ́ tẹpá mọ́ṣẹ́ láti jẹ́ kí ọjọ́ iwájú kó tún dára. Àkókò tí ẹ fẹ́ fi ṣe àwọn nǹkan wọ̀nyí, àkókò tó dára ni, látàrí pé ẹ lè tún ṣàtúntò ìgbésí ayé yín. Ó dára kẹ́ ṣe dáadáa sáwọn ènìyàn lénìí. Ẹ ṣe nǹkan yín létò ètò, ẹ fọgbọ́n àti òye tọ́lọ́run fi yín ṣe ohunkóhun. Ẹ sì lè plan nǹkan tuntun lénìí, kẹbẹ̀ sí gbégbèsè lé lórí díẹ̀díẹ̀, ó lè padà bí àṣeyọrí fún yín láìpẹ́ ọjọ́. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá dàbí argument tàbí ìfàǹfà tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá, pàápàá pẹ̀lú àwọn tó súnmọ́ yín. Ìtẹ́fi ní pé bóyá ẹ fẹ́ bá yín ní issue, ẹ rí dájú pé ẹ wá ọ̀nà àbáyọ sí nǹkan kíkan tó bá wà láàrin yín ni o. Ẹ wá solution ni, ẹ má fi àyè gba ìjà àbí ìfàǹfà tó ṣeéṣe kí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ fẹ́ wáyé. Lénìí kẹ́ sì kíyèsára pẹ̀lú nǹkan tẹ́ máa sọ jáde lẹ́nu, ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ máa sọ. Ẹ bá kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín tẹ́ sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ ẹ̀tọ́, ó ṣeéṣe kí ó má bí ìjà àbí nǹkan kan láàrin ẹ̀yin àti ènìyàn tó súnmọ́ yín. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbí èyí tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn ènìyàn, kí ẹ sì máa sọ̀rọ̀ àsọjù láwùjọ rárá lénìí. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, ó ṣeéṣe kí emotion yín lágbára púpọ̀ lọ́jọ́ tòní o. Ó ṣe é pé ẹ máa fẹ́ ṣèṣe pé ẹ fẹ́ inconvenience ẹlòmíì, ẹ fẹ́ kí ènìyàn kan rí nǹkan ìbákan tó sì jẹ́ pé ó lè fẹ́ pa yín lára lọ́jọ́ tòní. Tẹ́ bá kíyèsára, pàápàá tẹ́ bá fẹ́ gbègbèsẹ̀ kan tàbí tẹ́ fẹ́ nípinnu kan, ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kí wọ́n tọ́ yín sọ́nà tí ó tọ́ lénìí.
ohun tó ń sọ sí yín lọ́kàn gangan ní kí ẹ tẹ̀lé, tí yín gangan ní kí ẹ tẹ̀lé lọ́jọ́ tòní o. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín, ẹ má ṣe finú tọ́yàn rárá, ẹ má gbára lẹ́nikẹ́ni rárá lénìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ẹ máa rí ire tó máa wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kó ṣe pé ẹ̀yin gangan làwọn èèyàn máa jíwò lọ́tùn lósì lénìí. Ó sì ṣeé ṣe káwọn èèyàn tún máa notice yín níbikíbi. Ẹ lè jáde lọ lénìí láti lọ wá ọrẹ, láti lọ gbafẹ́, kò sí wàhálà. Bẹ́ẹ̀ sì ni ìwàṣẹ àti ṣe sí yín lọ́jọ́ tòní á bí ó ń fà fáwọn ènìyàn tó súnmọ́ yín láti fókọ̀sì lórí yín lọ́jọ́ tòní o. Lénìí ó ṣeé ṣe kí ẹ ṣalábàápàdé ọ̀rẹ́ tuntun tàbí kí bísínẹ́sì tuntun tó jẹyọ lọ́jọ́ tòní tàbí kẹ́ ní connection tó lè bí ìdàgbàsókè fún yín. Fẹ́yìn tẹ́ bá ń ta tẹ́tẹ́ yín lè jẹ lọ́jọ́ tòní o. Gbogbo nǹkan máa lọ dáadáa fún yín lénìí. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí o. Ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe nǹkan yín létò ètò, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa wòye sí pé báwo lẹ fẹ́ yanjú nǹkan tó dàbí ìṣòro kan tó jọmọ́ personal matter lọ́jọ́ tòní. Lénìí ẹ gbìyànjú láti rí dájú gbogbo nǹkan tó bá dàbí personal issue pàtàkì ẹ yanjú rẹ̀ pátápátá. Torí tẹ́ bá ṣe bí ó ṣeéṣe kó fẹ́ bí misunderstanding láàrin ẹ̀yin àti èèyàn tó súnmọ́ yín. Lénìí tẹ́ bá lè interact, tẹ́ lè bára yín sọ̀rọ̀ lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kí gbogbo nǹkan tí ẹ ń ṣẹlẹ̀ lásìkò yìí kí gbogbo ẹ̀ níyanjú. Àwọn nǹkan tó pamọ́ sí yín náà ó lè hàn sí kedere. Ẹ gbà àlàáfíà láàyè, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ sì gba ìrọ̀rùn láàyè náà pẹ̀lú. Aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ tòní ìgbésí ayé yín ó lè yí padà kó dọ̀tun. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ ṣalábàápàdé ènìyàn kan ó lè jájòjì, ó sì lè jẹ́ni tó ṣe pé ẹ ti mọ̀ sí pẹ́tipẹ́, tó ṣe pé wọ́n á fẹ́ tọ́ yín sọ́nà, wọ́n á fẹ́ gbà yín lámọ̀ràn ní bí nǹkan bí aago 2 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán tèní. Ó ṣeé ṣe kí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ wáyé. Tẹ́ bá gbà yín lámọ̀ràn tàbí tọ́ yín sọ́nà kan ẹ tẹ̀lé, kò sí wàhálà. Ní pàtàkì tó bá tún wá látọ̀dọ̀ ẹni tó dàbí senior tàbí elderly person sí yín, kẹ́ rí dájú pé ẹ tẹ̀lé gbogbo nǹkan tó bá sọ, á ṣàǹfààní fún yín. Ẹ má wò pé bóyá àbí intention burúkú ni wọ́n ní o. Wọn ò ní intention burúkú rárá lénìí. Dáadáa ni wọ́n fẹ́ fún yín lọ́jọ́ tòní. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ ṣe dáadáa sáwọn ènìyàn. Ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ sì pọ́n tèwe tàgbàlé pẹ̀lú. Kọ́lọ̀ green wá jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ọjọ́ tòní ó ṣeé ṣe kí ẹ fẹ́ wá sensitive bákan kó ṣe é bí ìgbà pé àwọn tó rọ̀gbà yín ká nǹkan tó ń fẹ́ kẹ́ ṣe fún wọn, pàápàá àwọn olólùfẹ́ yín á ṣe é bí ìgbà bí kẹ́ lákòókò àti ìgbà pẹ̀lú wọn. Kẹ́ fi ọ̀yàyà bá wọn lò, kẹ́ fi ìfẹ́ bá wọn lò, kẹ́ fi nǹkan dáadáa bá wọn lò, tí yín á sì bí ìdùnnú fẹ́yìn gan láti lè gbájúmọ́ nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ láàyè iṣẹ́ fún ìdàgbàsókè. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú, ẹ ṣe dáadáa sáwọn ènìyàn, ẹ sì pa àwọn plan yín mọ́ láṣìírí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe kí ẹ sì máa kẹ́fín bí ìgbà pé ìbáṣepọ̀ yín àti mọ̀lẹ́bí àbáwọn tó súnmọ́ yín ó dà ìgbà pé kò fi bẹ́ẹ̀ lọ dáadáa látijọ́ mẹ́ta. Ó ṣeé ṣe káwọn kan kéékèèké yìí kí ó ti wá máa common lásìkò yìí, tó ṣe pé ẹ lè máa wà worried nípa rẹ̀ tàbí kí ọkàn yín máa pòrúurú nípa rẹ̀. Lọ́jọ́ tòní tó bá ṣe ń pé ènìyàn kan tó súnmọ́ yín tó dàbí olólùfẹ́ sí yín, bóyá mòdù wọn ò fi bẹ́ẹ̀ dára àbọ̀ kanra lọ́wọ́, ẹ rí dájú pé ẹ jìnnà sí wọn. Ọjọ́ tòní ó dára púpọ̀ kẹ́ fi avoid gbogbo nǹkan tó dàbí ìjà tàbí fanfà pátápátá. Ẹ mú sùúrù lò kí ẹ gbà àlàáfíà láàyè. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Ẹ sì má ṣe kanra mẹ́nikẹ́ni rárá lénìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára fún yín pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ náà tún wá jí àkókò èyí tó dára jùlọ fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Kọ́lọ̀ white wá jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19, ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kó ṣe yín bí ìgbà pé kí ẹ bára yín ní gbólóhùn, kẹ́ jókòó lẹ́yìn nìkan láti bára yín ní gbólóhùn. Ó sì dára púpọ̀ kẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹ wá àkókò láti meditate lọ́jọ́ tòní láyìíká ibi tó dákẹ́ rọ́rọ́. Tẹ́ bá ṣe eléyìí, á jẹ́ kí ẹ lè bá ẹ̀mí inú yín sọ̀rọ̀ dáadáa, tó sì jẹ́ pé látijọ́ mẹ́ta báyìí gan lẹ tí ń tẹpá mọ́ṣẹ́ púpọ̀, tó sì jẹ́ pé ènìyàn ó dára púpọ̀ fún yín láti fi relax ni o, láti fi calm ara yín down. Tẹ́ bá tún lè ń ṣiṣẹ́ rẹpẹtẹ lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kó fẹ́ ṣàkóbá fún ìlera ara yín o. Ẹ má tàṣejù bò ohunkóhun lénìí. Ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí.
ẹ sì rí dájú pé ẹ fọgbọ́n tòun tòye tọ́lọ́ ń fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú light brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá ìṣẹ́jú 10 lọ́sàn sí aago 1 kọjá ìṣẹ́jú 10 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ó ṣeé ṣe kí ẹ wà inspired lénìí tí yín á sì bí kínú yín dùn láti inú wá. Lọ́jọ́ tòní á ṣe yín bí ìgbà pé ìyípo padà ọ̀tun ti fẹ́ wáyé tí yín á sì jẹ́ kí ẹ wà motivated. Àwa máa wọ̀n yín bí ìgbà pé eré ti dé, á ṣe yín bí ìgbà pọ́ láti dé, á ṣe yín bí ìgbà pé ṣẹ́yìn ti bẹ̀ sí ní ìdàgbàsókè lénìí. Ẹ rí dájú pé gbogbo nǹkan tó bá dàbí negative energy pátá ẹ lè jìnà. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe láti mú kí ìlọsíwájú wá, láti mú kọjọ wájú dára, òun ni kí ẹ mójútó láti ṣe. Ẹ bá wọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.